ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل، ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون ويصحو والناس من حوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkí wa káàbọ̀ sí àkọ́tún ètò wa Àlìkùrọ̀bá èyí tí iléeṣẹ́ Darul Arqam Media Productions tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀. Àwọn gbogbo ti mọ̀ wípé Àlìkùrọ̀bá orí ètò ní tí a ti máa ń ṣe àgbéyẹ̀wò ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba. Orí ètò tá ti máa ń ṣe àgbéyẹ̀wò ìtàn Islam látòrí Rasulullah sallallahu alaihi wasallam, àwọn ìyàwó rẹ̀, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àfẹ́sìn, àwọn tó ti lọ àtàwọn tí àtòjọ ń lo ìṣẹ̀mí lórí ilẹ̀. Ibi tá ti láǹfààní láti máa béèrè nípa ihun tí kò bá yé yín nípa ìtàn Islam, tí a wò sí láǹfààní láti wá máa ṣiṣẹ́ ìwádìí àwọn tó fẹsẹ̀ múlẹ̀ lórí ìtàn tẹ́yìn sọ tí ẹ wá fẹ́ wò pé wọ́n ló fẹsẹ̀ múlẹ̀ nínú ìtàn tẹ́ gbọ́ àti báwo ló ṣe ní kìmí tó, báwo ló ṣe fẹsẹ̀ múlẹ̀ tó. Bẹ́ẹ̀ sì ni ara tí máa ń kún wa lọ́wọ́ láti jẹ́ ká gbọ́ ẹ̀sìn wáyé ni. Ìtàn ni máa ń dá wa padà nígbà táwọn ẹni àánú, àwọn ẹni ìṣìnà, àwọn ẹni ìrújú tó bá mú nǹkan mi wà nínú ẹ̀sìn tí ìsáré ẹ̀sìn, ìtàn ni ó wà máa dá wa padà wípé ìtẹ́ mú wá ìwòrí báyìí bó ti lọ nìyí. Ló fi jẹ́ sí wípé nínú nǹkan táwọn olùmọ̀ tí wọ́n ṣe àkọlé kan rẹ̀ jùlọ òun náà ni ìtàn Islam. Ìtàn Islam ó ṣe pàtàkì púpọ̀ ká mọ̀ tán nípa ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba, ká mọ̀ tán nípa ìgbésí ayé àwọn sàhábà. Eléyìí náà lára ẹ̀sìn wọn ni tá a gbọdọ̀ fọwọ́ sẹ́yìn nítorí kí a lè bá a mọ òdodo níbi irọ́, ká lè bá a mọ tó fẹsẹ̀ múlẹ̀ àti tó yẹ ká bì dànù. Síwájú kó tó di wípé a wà tẹ̀ wájú lórí ìtàn awútí wọn bí tá ń lọ wípé ìtàn ìgbésí ayé àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò lọ́wọ́. A ti sọ nípa Khadija bintu Khuwailid, ìyàwó alákọ̀ọ́kọ́. A sì ti sọ nípa Saudatu bintu Zam'a tó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì. Eléyìí tí ó kù tá à ń sọ tá a sì ti ń sọ bọ̀ tó jẹ́ pé eléyìí yóò máa jẹ́ apá kẹta nínú ìtàn ìgbésí ayé arábìnrin náà. Òun náà ni ìyàwó ẹlẹ́kẹta, apá kẹta náà la sì fẹ́ sọ lónìí. Òun náà ni Aisha bintu Bakr as-Siddiqatu bintu Siddiq, ìyàwó rẹ̀ nínú ọ̀dẹ̀dẹ̀ ànábì sallallahu alaihi wasallam. Súnmọ́ kájú pé àtò tẹ̀ iwájú nínú ìtàn, ẹjá lọ sókè lọ́hùn ká lọ gbọ́ nípa ìpolówó àwọn onígbọ̀wọ́ wa tán jẹ́ kẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ wa. Ẹ dákun ẹjá jọ lọ ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa. Admin ẹ bá wa fi sí lọ́hùn. The solid solution, one that 12 in one past question and answer tí ó jẹ́ ti WAEC, NECO àti GCE tí à ń pè ní Platinum Series. Pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3. Ìwé 4 in 1 combined past questions and answer sí ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi mọ́ ìdánwò post JAMB fún èyíkéyìí iléèwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀. Ẹ kọjá sílé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ̀tíkẹ̀tì clean, clear and neat ni àwọn ìwé tó bá ti àgbàlá iléeṣẹ́ The Solid Solutions jáde, torí pé step by step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òògùn pàṣẹ ní gbogbo ẹ̀. Ẹ̀yin ilé ìtajà ìwé bookshop, ilé ìwé girama nílẹ̀ yìí, ẹ̀yin òbí àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jálágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá iléeṣẹ́ The Solid Solutions, ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941 07037470941. The Solid Solutions, pẹ̀lú Ọlọ́run. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ tí ẹ gbọ́ ìpolówó wọn tán ní ìsìn, òun náà ni The Solid Solution. Ni wọ́n ń ṣe àgbéjáde àwọn ìwé èyí tí ó lè ṣe àǹfààní tó sì lè wúlò fún gbogbo àwọn ọmọ èyí tá a wà ní SS1 sí SS3. Àwa tí a ti ń múra láti kọ exam NECO, WAEC àti GCE. Àwọn ní ìwé fún wa tó jẹ́ past question 12 in 1 past question fún SSCE, NECO ni tàbí WAEC èyí tí wọ́n pè ní Platinum Series. Bákan náà wọ́n ní 4 in 1 combined past question and answer fún UTME àti JAMB. Fáwa tí a ti parí NECO àti parí WAEC, àwọn afẹ́ tẹ̀ wájú níbi ìwé gíga, àwọn past questions fáwọn tó ti lọ èyí tó ẹ̀kú lè sáwá tí a fẹ́ ṣe exam lọ́dún yìí, tí ó lè ṣe wá láǹfààní láti lè tún mọ kí ni ta lè so tó lè ṣe é ṣe ká bá pàdé. Òun náà ni àwọn ìwé ìkó sínú, wọ́n pè ní 4 in 1 combined past question and answer.
ẹ jẹ́ kí a lọ mú wọn pè lè ní premium series ẹ jẹ́ kí a lọ rà and the solid solution nọ́mbà tẹ́lẹ̀ pè wọ́n sí ní gbogbo olùtọ́wò kẹ́yìn wà jákèjádò orílẹ̀-èdè nàìjíríà tàbí ní ìta nàìjíríà tẹ́ bá ti nífẹ̀ẹ́ sígbà àwọn ìwé báyìí ẹ pè wọ́n wọ́n yóò ìwé náà sì dé ọ̀dọ̀ yín bí ìdèlà nọ́mbà tẹ́lẹ̀ pè wọ́n sí náà ní 0703 747 0941 0703 747 0941 àwọn náà ní nọ́mbà tí ẹ lè pè wọ́n sí. Ẹ jẹ́ ká tẹ̀ wájú nínú ìtàn ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Ní apá kejì ìtàn a ṣàlàyé fún wa àwọn ìmọ̀ èyí tí ìyàwó Aisha ní tán fi tayọ gbogbo àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam yòókù. Bákan náà ni pé a tún ṣàlàyé fún wa àwọn mumayyizat àwọn khosa'is àwọn nǹkan àdáyẹnrí tó jẹ́ pé ààrí lára àwọn obìnrin yòókù nínú gbogbo obìnrin t'Ọlọ́run bá dá látòrí àwọn obìnrin ìyàwó ànábì tó ti kọjá lọ àríwá àwọn ẹ̀sà tárí lára ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Fáwa tí eléyìí ò bá yé dáadáa ẹ jẹ́ ká lọ sínú apá kejì ìtàn náà ká lọ gbọ́ gbogbo àwọn nǹkan tá a ti ń ṣe ẹ lọ sí orí Facebook wa Al-Ghuraba Ustaz Al-Burhani ẹ ní àǹfààní láti rí gbogbo àwọn àkàsílẹ̀ fídíò wa. Bákan náà ní ká lọ sí orí YouTube wa Darul Arqam Media Productions ẹ máa rí àwọn ìtàn tá à ń sọ ní orí àwọn rédíò tí a ti ń sọ ìtàn ní Crown FM 101.5 à ń sọ ìtàn Islam a rí àkàsílẹ̀ èdè ní Darul Arqam Media Productions. Bákan náà ní orí rédíò míì tí a mọ̀ sí Oòduà FM 90.9 à ń sọ nípa ìtàn àwọn ànábì Ọlọ́run ọba a rí àkàsílẹ̀ àwọn eléyìí náà ní orí YouTube wa Darul Arqam Media Productions. Apá kẹta ìtàn ìgbésí ayé ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Níbo láti bẹ̀rẹ̀? Bí tá ti bẹ̀rẹ̀ náà ni wípé báwo wá ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha báwo ni wọ́n ti fẹ́ Rasulullah sallallahu alaihi wasallam? Báwo ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha báwo ni wọ́n ti di ìyàwó ní ọ̀dẹ̀dẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam? Nínú ìtàn ìgbésí ayé ìyàwó Khadija Bint Khuwaylid a ṣàlàyé fún wa wípé ní ọdún kẹwàá lẹ́yìn ìgbédìde ànábì òun náà ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha fayélẹ̀. Ọdún yìí ni wọ́n ń pè ní amul huzni ọdún ìbànújẹ́ ọdún tí ànábì ìbànújẹ́ jù ọdún yìí ni o. Kí ló fà tá fi ń pè bẹ́ẹ̀ ni wípé ọdún yìí ọdún kẹwàá lẹ́yìn ìgbédìde ànábì òun ni Rasulullah sallallahu alaihi wasallam wọ́n pàdánù ẹ̀gbọ́n bàbá wa tí ń dáàbò bò wọ́n kúrò níbi sùtá àwọn kùfáàrù Abu Talib bun Abdul Muttalib. Ọdún yìí ni wọ́n pàdánù wọn. Ní ọjọ́ kẹta sí ọjọ́ tí Abu Talib fayélẹ̀ òun náà ni ìyàwó rẹ̀ tó náà dáàbò bò Rasulullah tó náà ní síkẹ̀ Rasulullah pẹ̀lú gbogbo dúkìá tó ní. Ọdún náà ló náà fi ayélẹ̀ ọjọ́ kẹta sí ọjọ́ tí Abu Talib fayélẹ̀ òun náà tó Khuwaylid òun náà làwọn náà fayélẹ̀. Ẹ̀rí pé nǹkan le àdánwò ànábì rí àwọn àdánwò tó ga ṣùgbọ́n Ọlọ́run bá tó láre ga jù ó dúró tì. Ọdún yìí Rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó pàdánù ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó pàdánù ìyàwó rẹ̀ àwọn kò fáwọn ọmọ tó jáwọ́ lọ́wọ́ Rasulullah kí ló tún kò tán sí. Abu Lahab tó jẹ́ wípé ìkan nínú àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ méjì Utayba àti Utba àwọn méjèèjì wọ́n fẹ́ àwọn méjì nínú àwọn ọmọ Rasulullah sallallahu alaihi wasallam síwájú kọ́nà tó gbá Ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́. Ṣùgbọ́n gbà tí wọ́n rí pé Ànábì ó ń fẹnu àtẹ́ kan òòṣà ó ń fẹnu àtẹ́ kan Làtà Uzza àti Mánà àti Hubal àti gbogbo àwọn òòṣà yòókù. Báyìí ni Abu Lahab ti wá pàṣẹ fún àwọn ọmọ rẹ̀ méjèèjì wípé kí wọ́n lọ dá ọmọ Rasulullah sallallahu alaihi wasallam padà kán lọ dá padà fún. Lásìkò tánàbí wà nínú ipò ìbànújẹ́ tí ń banújẹ́ lórí ìyàwó rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó fayélẹ̀. Báyìí náà ni àwọn ọmọbìnrin Rasulullah ti padà sínú ọ̀dẹ̀ rẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin Zainab, Ruqayya, Kulthum àti Fatima báyìí ni wọ́n ti dàgbà lójú orí sí.
wọ́n bẹ nínú ọ̀dẹ̀ Rasulullah. Arábìnrin kan nínú àwọn sọ̀hábà nínú àwọn sọ̀hábíyàt, arábìnrin yìí wọ́n pé ó pè ní Khawla Bint Hakim. Ó jẹ́ ìyàwó ìkànnì àwọn àgbà sọ̀hábà al-Rahilul Awwal, àwọn ìṣẹ́ àkọ́kọ́ tó kọ́ gba Islam. Kí ló kọ sọ̀hábà yìí tó jẹ́ wípé ó jẹ́ ọkọ fún Khawla Bint Hakim? Òun náà ni Uthman bunu Mathi'un. Àwọn méjèèjì jọ rìnrìn àjò náà tó rìnrìn àjò láti ìlú Makkah lọ sí ìlú Abyssinia, èyí tí a mọ̀ sí ìlú ọba Najashi. Arábìnrin olúwa lọ bá Rasulullah sallallahu alaihi wasallam. Ó wá ń sọ fún òjíṣẹ́ Allah wípé ilé òjíṣẹ́ Allah, so ó ṣetán láti fẹ́ ìyàwó ni. Òjíṣẹ́ wa ní faman, ta ni obìnrin tó wà nílẹ̀ tí mo fẹ́ fẹ́. Arábìnrin Khadija ó wá ń sọ àkọ́lá yìí ó wá ń sọ fún Rasulullah sallallahu alaihi wasallam pé in shi'ta bikran wa in shi'ta thayyiban. Tó yẹ pé o bá ń fẹ́ ọ̀dọ́ obìnrin tí ò tí ì mọ́kùnrin rí, ó wà nílẹ̀. Tó yẹ pé obìnrin tó ti lọ lé ọkọ rí, tó ti dé ni tí ò sí ní ọkọ mọ́, ó náà wà nílẹ̀. Ànábì wa ní faman, táwa lẹ́yìn tó ń sọ. Ó wá sọ wípé ọmọbìnrin olólùfẹ́ rẹ̀ ni, ọmọbìnrin olólùfẹ́ rẹ̀. Ta ló olólùfẹ́ Rasulullah? Òun náà ni Bakr as-Siddiq. Òun náà ni ọmọbìnrin olólùfẹ́ Rasulullah sallallahu alaihi wasallam. Òun náà ni Aisha Bint Abi Bakr as-Siddiq. So òun náà ni arábìnrin gbàdérò. Táwa lẹ́ni kejì ó wá ní Sauda bintu Zam'a. Òun náà ni ẹni kejì. Ẹ dákun admin, ẹ jẹ́ kí a sẹ́mi mu díẹ̀ mú bọ̀. Ẹ káàbọ̀ padà. Arábìnrin tí a sọ wípé orúkọ rẹ̀ jẹ́ Sauda bintu Zam'a yìí, tí Khawla ti ń gba Ànábì níyànjú pé kó fẹ́. Tẹ́ bá lọ wo inú ìtàn wọn, àwọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì fún Rasulullah, mo ti sọ ní ìtàn wọn báwo ni ìrìn àjò wọn ti rí. Wọ́n ti fi ọkọ méjì ṣáájú kí wọ́n tó padà fẹ́ òjíṣẹ́ Allah. Ọkọ àkọ́kọ́ náà ń pè ní Sukuran bunu Amrin. Ọkọ ẹlẹ́ẹ̀kejì nígbà tí Sukuran kú tán, wọ́n wá padà àbúrò Sukuran ló wá padà fẹ́ arábìnrin. Kí ló kọ rẹ̀? Òun náà ni Hatab bunu Amrin tó jẹ́ àbúrò fún Sukuran ló padà fẹ́ arábìnrin Sauda bintu Zam'a. Sauda bintu Zam'a àtọkọ rẹ̀ wọ́n wà nú àwọn tí wọ́n rìnrìn àjò lọ sí ìlú Ethiopia, ìlú Abyssinia ní ọ̀dọ̀ ọba Najashi kó tó di wípé wọ́n padà sí rídé. Nígbà tí ọkọ rẹ̀ Hatab náà tó náà padà fáyé lẹ̀, ó ní ó fi wá wà ní obìnrin tí ò lọ́kọ kankan tí arábìnrin Khawla Bint Hakim ti fi ń gba Ànábì níyànjú kó fẹ́. So báyìí ni ìrìn àjò láàrin wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fẹ́ Saudatu bintu Zam'a. Bákan náà ni Iyawo Aisha bintu Abi Bakr. Báyìí ni kẹ́tìbà ti ṣẹlẹ̀ tí arábìnrin lọ bá àwọn méjèèjì sọ̀rọ̀. So lẹ́yìn ìgbà tí ó bá wọn sọ̀rọ̀, Saudatu bintu Zam'a òun ló wá wọnú ọ̀dẹ̀dẹ̀ Rasulullah nínú ọdún náà. Ní ọdún yẹn ìní wá ń bá Ànábì tọ́jú àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Ṣùgbọ́n ìyàwó Aisha radiyallahu anha lọ́jọ́ orí lásìkò náà wọ́n ń bẹ lọ́mọ ọdún 4, wọ́n ń bẹ ní ọmọ ọdún 6 ní ọjọ́ orí wọn lásìkò náà ọmọ ọdún 6 ni. Torí wípé nígbà tí Allah subhanahu wa ta'ala tí wọ́n gbé Rasulullah sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ọba, ọdún 4 lẹ́yìn rẹ̀ òní wọ́n bí Aisha radiyallahu ta'ala anha. Ọdún 4 lẹ́yìn ìgbédìde ànábì ni wọ́n bí Aisha. Ó túmọ̀ sí pé nígbà tó di ọdún 10 tí ìyàwó Khadija fayé lẹ̀, Aisha pé ọmọ ọdún 6 nígbà náà. Ó ti ọmọ ọdún 6. Torí pé nínú àwọn apá kan náà olùmọ̀ tí wọ́n sọ wípé ọjọ́ orí Aisha nígbà náà, nígbà tánàbí ṣe khitiba, àwọn kan ní ọdún 5, àwọn kan sọ pé ọdún 7. Ṣùgbọ́n tó wọlé jù gẹ́gẹ́ bá sì padà mọ́ gbọ́ nínú ìtàn tí ó mọ̀ tẹ̀wájú ni wípé ọdún 6 ni ọdún tó wọlé jù ń bọ̀. The solid solution 112 in 1 past question and answer tí ó jẹ́ ti WAEC, NECO àti GCE tí a ń pè ní Platinum Series. Pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3. Ìwé 4-in-1 combined past questions and answer sí ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi mọ́ ìdánwò post JAMB fún èyíkéyìí iléèwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀. Ẹ kọjá sílé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kò ní kẹ̀tíkẹ̀
dọ̀tí clean clear and neat ni àwọn ìwé tó bá ti àgbàlá iléeṣẹ́ The Solid Solutions jáde torí pé step by step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òògùn pàṣẹ ní gbogbo ẹ ẹ̀yin ilé ìtajà ìwé bookshop ilé ìwé girama nílẹ̀ yìí ẹ̀yin òbí àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jálágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá iléeṣẹ́ The Solid Solutions ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941 The Solid Solutions pẹ̀lú ọlọ́run ohun gbogbo. a ti ṣàlàyé fún wa wípé ọdún mẹ́fà òun náà lọ́dún tí ó ṣe kíni tó fẹsẹ̀ múlẹ̀ jù tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tí ọjọ́ orí wọn jẹ́ nígbà tí Khadija fayé lẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam so wọ́n wá sọ fún Abubakar as-Siddiq wípé àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ Aisha radiyallahu ta'ala anha ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n sọ ilé fún Abubakar as-Siddiq Abubakar as-Siddiq wá sọ pé ìrẹ́ Rasulullah sallallahu alaihi wasallam arábìnrin hal tuhillu lak ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ọ kó fẹ́ òjíṣẹ́ Allah ní na'am bẹ́ẹ̀ ni torí pé Abubakar as-Siddiq wò pé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn báwo ló sọ pé ó fẹ́ fi ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Abubakar tó bi Ànábì léèrè pé aw laysa akhuka ṣé kìí sọ ọmọ ìyá rẹ̀ ni Ànábì ní bala bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi ní fil Islam nínú ẹ̀sìn tó ti báyìí wà íyá dé halal ṣùgbọ́n o ta bá ń sọ̀rọ̀ nípa káfẹ́ra ó lẹ́tọ̀ọ́ fún mi kí n fẹ́ ó túmọ̀ sí wípé adéjọ́ mọ̀ ẹ̀yà nínú ẹ̀sìn kò túmọ̀ sí pé ká má fẹ́ra wa nígbà tí ìbí ò bá ti pa wá pọ̀ so bákan náà ni wípé Rasulullah sallallahu alaihi wasallam nínú hadith tí ó jíṣẹ́ sallallahu alaihi wasallam sọ wípé Jibrilu ó gbé àwọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó gbé wá látòkè sánmà ó gbé wálẹ̀ tí wọ́n daṣọ hariri bò lójú ó ní òun wá súnmọ́ òun wá ṣí òun wá nígbà tó ń wojú rẹ̀ ó lóun wá rí wípé ìyàwó Aisha ni radiyallahu ta'ala anha nínú rìwáyà kan ní Jibril sọ wípé àádìí zawjatuka pé eléyìí ni ìyàwó rẹ̀ nínú rìwáyà mi àádìí zawjatuka fi dunya wa fil akhirah pé eléyìí ni ìyàwó rẹ̀ nílé ayé ń bí o àti nínú ọgbà àlùjánnà Rasulullah sallallahu alaihi wasallam wá ń sọ nínú jọ́ náà lọ wípé tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ bá ní wípé ìyàwó mi ni samyumdihi Allah ọlọ́run bó padà sí ní in tí ó wà sí musẹ̀ so eléyìí ló fi rinlẹ̀ wípé ìyàwó Aisha nínú ọ̀rọ̀ táwọn náà ti fi rinlẹ̀ táwọn náà ti fi ṣe fáàrí ní pé lórí tọ́lọ́run ṣe fáwọn